Aláàfin àgbáyé ló jókòó yìí. Gbogbo ọba náà ló láàfin ṣùgbọ́n wọn ò fi ààfin wọn bì ẹ́. Ọba alágbájá Ọ̀yọ́ nìkan la ti gbọ́ Aláàfin. Ẹ̀gbọ́n tí ń wí eri ibìkẹ́ lírí ibìkẹ́ kò tẹ́rin kó tó kù lé ni. Ìlú wọn Aláàfin ọwọ́ tọ́ba bẹ́ẹ̀ ni ẹni ọmọ wọlé bọ̀ tí wọn ò bí dákú mọ̀ sáré jáde. Tó bá ilé ìjòkó tó ká mọ́rí ìjòkó ó jòkó kú nù. Wọ́n tún bàbá wa olúwàsí àgbáyé bàbá Àjàní Sheikh Muhyiddin Àjàní Muhammad Bello naam. Salamun ala Muhyiddin wa dawlati. Olú ọ̀rọ̀ bàbá wa wọlé bàbá wa Aláàfin. Yorùbá Nábì dáadáa sallallahu alaihi wasallam. Ẹ dákun ẹ̀yin agbófinró ẹ tó tó agbo yóò ṣe díẹ̀. Amúrí Muhyiddin wa dawlati. Ẹ jẹ́ bàbá bọ́ọ̀lù wí. Bana bi ilmi bal bi taqwa muhajirin. Bàbá Àjàní Sheikh Muhyiddin Àjàní Bello ẹni ṣéwù al-alami. Mo wá ń kí bàbá wa Aláàfin lọ́wọ́ náà ni bàbá sì wọlé. Kábíyèsí ni. Kábíyèsí. Bàbá wa Aláàfin. Mo lọ́tọ̀ ní kéwú ibi tí ẹ ti wọlé nù. Ọ̀tọ̀ ni mà. Ẹ̀yin àfáà ẹ dákun ẹ jẹ́ àfarabalẹ̀. Ta ló nímọ̀ tó Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Yorùbá rẹ dáadáa sallallahu alayhi wa sallam. Gbogbo ọmọ àwọn tó ń lọ àtàwọn tá à ń bọ̀ lọ́lọ́run fún Ànábì Muhammad. Ẹ̀yin ọmọ mi. Ní òfin ní ká máa lo ọ̀rọ̀ Ànábì láti fi ṣe ayé tòró parí yẹ́yẹ́ sínú mà. Ẹ dákun. Ànábì wá fẹ́ wọ àwọn ìlú kan. Bàbá wa Àjàní ìlú Ọ̀yọ́ ìlú àwọn àfáà ni. Ànábì wá fẹ́ wọ àwọn ìlú kan. Àwọn ọba ìlú náà kèfèrí ni wọn ò tiẹ̀ kírun. Mo fẹ́ ká máa hóró màtí mi fáwọn ọba lónìí. Ànábì wá kọ lẹ́tà. Ó ní mo fẹ́ wọ̀lú yín ṣé mo lè wọ̀lú yín. Ìyẹn Ànábì Muhammad. Yorùbá rẹ jẹrẹ sallallahu alayhi wa sallam. Ọ̀pọ̀lọpọ̀ kéwú lónìí àmọ́ ìmọ̀ kò sí mọ́. Ànábì wa kọ lẹ́tà kábíyèsí. Pé mo fẹ́ wọ̀lú yín láti wá jí sí Ọlọ́run ṣé mo lè wọ̀lú. Àbí kí n dúró láàyè tí mo wà. Kí ló dé tà Ànábì bá yọ̀ǹda kó tó lọ wọ̀lú. Bẹ́ẹ̀ ti jẹ́ Muhammadu. Ó gbà pé àwọn kan bẹ tọ́lọ̀ tó fi sí ọ̀gá láàyè kọ̀ọ̀kan. Kódà Ànábì Suleiman alayhi salatu wassalam. Nígbà tí ó wà ìlú Balkis, àkàrẹ́ Bílíkísù, àkàrẹ́ Balkísù ni. Kò sí ìtọ́ ọ̀gbẹ́ tó ọ̀gbá, kì í ṣe èdè bàbá wa, kì í sì ṣe Lárúbáwá. Ẹ dákun.
ẹ̀yin tẹ́ ètò kó ti kábíyèsí lọ́tún lọ́sì òfin ká dé kí bàbá ó ráàyè gbọ́ tí mo fẹ́ sọ. àwọn Suleiman alayhi salatu wassalam. lẹ́tà ló kọ́kọ́ pa sí Balkis mo fẹ́ wọ̀ lù rẹ̀ wọ́n ti tó bèrè tó kò tẹ ọ láàrin mọ́lẹ̀ bàbá wa Àjàní àwọn ní ọba àwọn ọba sínú lẹ́yìn ara àrùtì man akramahu akramahu Allah wa man ahanahu ahanahu Allah adallahu wọ́n gbogbo tí ń jẹ́ ọba ànábì ló sọ bẹ́ẹ̀ kò ní àyàfi ẹ̀fọ́sílẹ̀ yóò da ìwọlẹ̀ yóò da ìwọlẹ̀ yóò da ìwọlẹ̀ ara wọn ti balẹ̀ mọ́tò dùdú àgbo ìlú bá lọ́wọ́ ara wọn ti balẹ̀ tó sẹ́yìn lẹ́rọ wọn ní njẹ́ ṣe ni gbogbo tí ń jẹ́ ọba ọ̀sùnwòsùn sọ fẹ́ dàgbò ìlú bá lọ́wọ́ ara wọn ti balẹ̀ tó ẹ̀ kalẹ̀ àṣìláṣọ lánàá bí yìí kàrí kábíyèsí wọn lọ gbogbo tí ń jẹ́ ọba bòtí ọlọ́ọ̀ ni wọn lórílẹ̀ ànábì òun yẹn níjọ́ náà ó ní gbogbo tí ń jẹ́ ọba. man akramahu ẹni bá pọ̀ ọba àdúlé akramahu lọ fúnra rẹ náà ní ọ̀pọ̀lẹ́ ẹni bá jẹ́ mi ẹni kí ni ìjà tẹ́ bá ń bá yẹn jà kó tó dáa fún lọ́dún ìjà tó ọba ìjà tó bá yẹn dáa fún yẹn ọlọ́ọ̀jà mọ́ nínú sẹ́ ń bí ọ kí ló ń bí ọlọ́run tó dáa. bàbá wa láàfin gbogbo ẹ̀dá tí wọ́n nínú lẹ́sìn kò ṣeun kò yẹ kó jẹ́ di aláàfin ni. ìrántí èèyàn bá wò tọ́ bẹ́ẹ̀ níbi tí kádàrá sí ọdẹ olúkálùkù ṣe wọ̀ lóhùn. ẹ̀wà ẹ̀yin létí ẹ̀kú níbẹ̀ yẹn ń dà wọ́n láàmú. àwọn tó wá láti ilé wọn yẹ kẹ́ họ́nà wọn ni. ẹ̀kú níbẹ̀ yẹn mo fẹ́ kẹ́ kú òní. mo fẹ́ kẹ́ kú òní bẹ̀. agbára ti ń sin ní wí. sẹ́yìn tó wà ìwọ́n jù yín lọ èyí lẹ́ ń ṣètò ẹ̀ tó wá lóyún àbùkù. ẹ fi wọ́n sílẹ̀ torí tọ́lọ́ ẹ̀yin létò ẹ fi wọ́n sílẹ̀ àwọn ọ̀nà yín ni tolúkálùkù bá dùn là ní wọ́n ti bínú lọlé bẹ́ẹ̀ ṣe báyìí níbi ìjókòó yìí ọpẹ́ ni ẹ máa dáfọ́ náà òun lágbájá sún ẹ̀yìn tàmọ̀dò sún ẹ̀yìn lágbájá kú òun bẹ́ẹ̀ ẹ fi wọ́n sílẹ̀ wọ́n lọ́dọ̀ kan tó wá bì. akẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ní sílẹ̀ yìí ẹ̀kọ́ ní sílẹ̀ gbogbo aláṣọ bá fẹ́rí kì í lọ ìgbà pẹ́lẹ́ gbogbo bẹ́ẹ̀ yẹn ṣe pẹ̀lú táyé ń ṣèjì ká báyìí ẹnu ọbẹ̀rẹ̀ tó pẹ̀lú táyé ò dáró olúwa táyé ò kú ẹ̀mọ́ yà yọ̀ mọ́ra ìṣàpáyé táyé lò ó tó bá là. sàlámù aláàbò sí ìlú ọ̀làjì bàbá àbílí àṣàkóso àbílí kàrí àṣìṣí bàbá sì gbọ́dọ̀ sọ̀rọ̀ wọ́n wo ọ̀fà tí mo ti wá iná bí ní kọ́kọ́ sí wá sí. bẹ́ẹ̀ni gbogbo tí wọ́n ń di ọba ẹni náà gbogbo ẹ̀yìn àfa ẹni náà èmi tí ń parí ní kẹ́kọ̀ọ́ ṣùgbọ́n mi lè tún lè ké fún un èmi ọ́fíìsì tó wà ní musa ìgbàyé lónìí. ẹ̀ka ló ń sùràtù tọ̀ ha bàbá àgbà sùràtù tọ̀ ha ọlọ́run ọlọ́run musa àti haruna ń fẹ́ ẹlẹ́pàá wá ṣe ṣe. ọlọ́run Mùsá àti Hárúnà ń fẹ́. síta ni sí Fìràwọ̀nà. Fìràwọ̀nà ló wọ́n wọn sí. kábíyèsí. ọlọ́run wá sọ fún Mùsá àti Hárúnà. ìdábà ìlànà Fìràwọ̀nà ìlànà òǹtọ̀gà. ẹ̀rọ méjèèjì ẹ̀mọ́ ìlànà Fìràwọ̀nà ti kọjá yìí rẹ̀ kábíyèsí. sáwàlá tó Mùsá ni àbọ̀ lórí ibú ló tó Fìràwọ̀nà mọ́láyé. kọ́lá àná rabbukumul àlà Fìràwọ̀nà pèrè ààrẹ lọ́nà ni. síbẹ̀ ọlọ́run bẹ́ẹ̀ bá déwájú rẹ̀ kúlà làwù kàwùlà layyina. bẹ́ẹ̀ bá déwájú Fìràwọ̀nà ọ̀rọ̀ tútù ni ẹ sọ o. mo ti dá agbára ro tẹ́ ẹ bá bu yóò hàn ilé mọ̀ wọ́n sì kún lọ́wọ́. ẹ̀dá kòkó yìí fi ọba yọnu nù.
gbogbo àfáà tí wọ́n fi ọba yọnu wò lálẹ́ ọ̀rọ̀ tí mò ń sọ yìí ọlọ́run fún mi lágbára àti sọ toró ní kí n máa sojú odidi ìlú sì yóò gbà nábì dáadáa ìdí ẹ̀yà kí bàbá wa láàfin ó máa ń yà àwọn èèyàn lẹ́nu tí bá sọ̀rọ̀ kan fọ́lọ́fà èkólẹ̀ ọ̀rọ̀ kan òkólẹ̀ kan wá pè mí èyí ṣe bá ṣe bá ń fọ́lọ́fà mo ní bàtẹ́ kéwù ẹ gbàgbé ẹ̀ kùránì kan bẹ́lẹ̀ mo tú yìí bẹ́ẹ̀ Mùsá àti Hárúnà tẹ́ bá níwájú Fíráúnà ẹ tú ní o agbára tó wà lọ́wọ́ rẹ lọ́wọ́ báyìí tí wọ́n lẹ̀ ní sọ ayé wọn lè kún lọ́wọ́ ẹ dákun torí Ọlọ́run Fíráúnà ta pẹ̀lú lórí ikú Ọlọ́run ní kí wọ́n pọ́nlé bóun láti wá sí ọba tí ì sọ lórí ikú. bàbá wa Àjàní ìṣẹ́jú àrùn lórí tẹ́lẹ̀ ń sọ pé kí àbáyọ òjòkó ni torí mi fẹ́ kí wọ́n di ọlá lójú sí máa ń sọ̀rọ̀ lọ́wọ́. As-salatu ala nabiyil karim sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ lórí ọpẹ́ láàrin ìṣẹ́jú márùn kí bàbá náà ráàyè wí tiwọn. alamatu shukri mari ilanu hamdihi. mo bá yín dúpẹ́ Alhaji Taofik min al-abdi al-jud wa min Allahi Taofik. ẹrú lórí kó dààmú kó fẹ́ jẹ́ èèyàn àmọ́ kó rí bẹ́ẹ̀ ọwọ́ Ọlọ́run ló wà. ẹ sọ bẹ́ẹ̀ dáadáa. ẹ sọ bẹ́ẹ̀ dáadáa. ìlú yìí lẹ ti gba yìí tó báyìí. ìlú yìí lẹ ti sàlùbáríkà tó báyìí. ẹ tún wá gbòdì ní Aláàfin Aláàfin gbogbo àgbáyé. ẹ sì bá Aláàfin Ọ̀yọ́. ìlú wo ni wọ́n dé tó etí sàláàfin. yóò bá ní erin ìdíkẹ́ lérí ìdíkẹ́ kò tó erin kó tó kù lẹ́nu. ìlú wo l'Aláàfin ó wọ̀ yágbó yájú àràbà títí lẹ́gì. bàbá wa Aláàfin afúnwé gẹ́gẹ́ bó ṣe ń gbé àràbà títí lẹ́gì. Òkè Aláàfin lè sọ fún lónìí. ẹyọ kọjá ń bèrè ọ̀rọ̀ kan ní kiri. ìlú wo l'Aláàfin ó wà tọ́lá bẹ́ẹ̀ sọ pé ẹni ọmọ wọlé kò mọ̀ jòkó lè. èmi lọ́ba bí ìsìn tẹ̀lé yóò sáré bọ́ọ̀lù ẹni tí ò bá sáré yóò tó kó kú àrùn. alamatu shukri mari ilanu hamdihi. faman kataba al-ma'rufa minhu faman shakara. bàbá mi ní láàárọ̀ yóò ẹ bẹ̀rẹ̀ ni tí kẹ̀kẹ́ bá gbọ́ gbọ́ tún lórí ìdòkó mọ́ wọn ò ní gbọ́ ẹ tí o fẹ́ lọ́ra àní sọ fún ọ tí mi máa sọ ó tẹnu rẹ lọ. bàbá sí ẹ máa sọ ó tẹnu rẹ lọ. olórí ọ̀rọ̀ ni wọ́n jọ láàbí ra wa ni bọ́ọ̀lù ọlọ́mọdé rẹ̀. alamatu shukri mari ilanu hamdihi. kódà bàbá yẹn sọ búlù yìí kó o mẹ́ mọ̀ ní àyè mo fẹ́ kẹ́ wá dún mi mo fẹ́ kẹ́ kó o mẹ́ kó o mọ̀. kábíyèsí ẹgbẹ́ ẹni dẹ̀dẹ̀ kù ọ̀rọ̀ sẹ́kúlọ̀rù lẹ́nu wí àwọn ètò ètò tá à ń ṣe ẹ̀jẹ̀ agbádùn látàárọ̀. kábíyèsí ọmọ yín ní á sọ̀rọ̀ lórí ọpẹ́ akéwìgbà gold ọpẹ́ kábíyèsí ọpẹ́ yóò bá kẹ́lẹ́ yìí tá a sọ̀rọ̀ fún tí yóò mọ̀ ẹ́ bí ọlọ́sàkóni lẹ́rù mi ọ̀rọ̀ ọpẹ́ ni mo fẹ́ sọ èmi ní jẹ́ ọpẹ́ kábíyèsí kátó bọ́ sínú àyà mo kí ẹ̀yọ́ náà sí bàbá mo kí àmì òmùmí bàbá àgbà mo kí bàbá ìmọ̀mọ́ àgbà nílẹ̀ mo fi bàbá wa Aláàfin kí ẹ bẹ́ẹ̀ bá fún yíyá ìdìbò tó wù sẹ́ẹ̀kì kù. alamatu shukri mari ilanu hamdihi. sáfara balẹ̀. a ní sẹ́ni pé àwọn ọmọ yín náà lẹ́sìn kí n máa lọ kí n máa bọ̀ nítorí bá ṣe sí lójú ẹsẹ̀ tálẹ̀ lè fi kàkàkiri ẹ̀rọ kó sójú kan náà
ẹ̀ka yìí sínú apẹ̀rẹ̀ kan náà ẹ̀tí ẹ̀bẹ̀rẹ̀ ó bá tari ẹwọ́. Rárá ẹni kò náà tòkó ni. Ẹ gbọ́ ní ìsìn. Ọ̀rọ̀ ọpẹ́ dání kì í sọ. Ẹ sì farabalẹ̀ kẹ́ jẹ́ arọ́rọ̀ ọpẹ́ òun sọ. Àsúkìrù ẹ gbọ́dọ̀ wá gò. Fúnra mi ní dákẹ́ bàbá ní ìsìn. Èmi náà pè ní ọpẹ́. Ìfáànù ìsáàni wà náà ṣùrùhù. Ẹ dákun. Wọ́n tẹ́ ń pè ní ọpẹ́ kábíyèsí. Ó ní ìfáànù ìsáàni. Kẹ́yìn ó mọ dáadáa tí ẹ bá ṣe fún. Wà náà ṣùrùhù. Tí ẹ bá mọ dáadáa tí ẹ ṣe fún tán. Kó o má dákẹ́ ẹnu rẹ̀ kó bá pé lágbájá ṣe báyìí. Àmọ̀dó ṣe báyìí. Olórí mi ń Mákà. Olórí mi ní Màdínà. Olórí ẹni tí mo ṣe súnà. Kábíyèsí ará ayé mọ̀ọ́rẹ́ ṣùgbọ́n mo mọ̀ olóore. Tẹ bá lè yàn mọ̀ọ́rẹ́ irọ́ nípa. Ọ̀rọ̀ kan fún yàn ń gun yípo ìlú ó mọ̀ọ́rẹ́ kàn. Owó akúbẹ̀rẹ̀ sọ pé lágbájá ló rà á. Tọ́pìkì tó fẹ́ kí n túwìtì nù. Ẹ̀rọ lè yàn mọ̀ọ́rẹ́ wá. Ẹni tí a bá sọ oore fún tó bá ilé gbà ó mọ̀ọ́rẹ́. Àwọn ilé mọ̀mọ̀ wọ́n tó sọ oore fún. Nígbà ní àtúwìtì bó so gùn sẹ́jú ẹgbọ̀ yìí. وما هو يسري معروفا إليك فكن له. Kábíyèsí wọ́n wà ní ṣùrùhù. Bàbá wa Àjàní. Oore tí a bá ti fún yàrá rẹ̀ kó tó lè kúre ọ̀fọ̀ kalẹ̀. Ọ̀fọ̀ fún gbogbo ayé ọ̀fọ̀ fún tí ò lẹ́mìí. Ọmọ fóònù ọmọ rẹ̀ wọ́n ti fún mi Mákà o. Wọ́n ní wá lọ Mákà kódà wọ́n ti sanwó ilé mi kódà wọ́n ṣe báyìí. Lónìí ìdákẹ́ rẹ tó sọ̀rọ̀ jákè àpẹẹrẹ pọ̀ ní láti wọ̀ tánu. Èyí ẹ̀sìn náà lọ Mákà ọ̀dákẹ́ èyí kẹ́ rárá wọ̀n. Ẹ dẹ́kun ọ̀rọ̀ yìí ó kọjá bẹ́ẹ̀ sí mú náà yọ ẹ̀. Ìwọ́n náà tó wọ ẹ̀ lónìí tí bìtì náà mú ọ. Kì í ṣe ara ayé ní sí ọ àìmọ̀rẹ́ ló kó bá ọ. Ẹ sì dá mi lóhùn dáadáa. Kábíyèsí ká fún yẹn ní 20,000 ká ló kéré olójẹ̀bi ni àbọ̀wọ̀ rẹ tí ò dáa fún. Ìyẹn rẹ̀ ọdún fún ọ ọdún òtó ti yá rẹ̀ èyí sọ ọmọ tó bí tí ò wúlò. Bó o lọ wí. ومن يسري معروفا إليك فكن له شكورا يكون معروف غير ضائع. Ọlọ́run ti alálùbáríkà. آمين. Ẹ sọ̀rọ̀ mi ní Amínà dáadáa. آمين. Afọlájọ nínú. ومن يسري معروفا إليك فكن له. Ẹ dẹ́kun ẹ̀yẹ jẹ́rẹ́sì bàbá ẹ máa palẹ̀ mọ́. شكورا Bẹ́ẹ̀ni. يكون معروفه غير ضائع. As-salatu ala nabiyil karim. الله عليه وسلم. Yorùbá níbi dáadáa. صلى الله عليه وسلم. Yorùbá dáadáa. صلى الله عليه وسلم. Kábíyèsí wọ́n ní wá ìsàárù ha ìsàárù ni'ima. Ìdẹ̀kùtẹ̀ yẹn bá wá ṣe fún ọ kọfì hàn. Wọ́n fi hàn lásán bí khudu'i shakir lil mashkur. الله. Kábíyèsí ẹni tá a ṣoore fún kó wá tẹ̀lé bàbá ẹni tó ṣoore fún. Gbogbo ẹ̀dá tá a bá ṣoore fún bí o bá ti lè tẹ̀lé bàbá ẹni tó ṣe fún oore náà ò ní kalẹ̀ lọ́wọ́ ẹ̀. الله. Ọ̀rọ̀ pẹ̀lẹ́ ní sọ àgúnlẹ̀ náà nù. Ẹni tá a ṣoore fún ìjàmbá ẹni náà. معروفه غير ضائع. Ẹ dákun ẹni kí ni ń bẹ̀ yín fún? نعم. Ẹ dá mi lóhùn.
ẹ lọ wọ sọ kẹ́mu olóore bí kòtò ìṣàkìr nínú mẹ́sùkúr ẹni tá a sọ̀rọ̀ fún kó tẹ̀fẹ́ ni ó sọ̀rọ̀ fún àìní tẹ̀mọ́ lónìí lórí ilé fi ń dorí wúbẹ́ lómi lọ́wọ́ gbogbo ilẹ̀ wọn bẹ̀yẹ olóṣèlú tẹ̀ bá ń wá kó lẹ́yìn mọ̀ọ́sẹ̀ kúbẹ́kúbẹ́ tẹ̀bá rẹ̀ ń kó fàyè dépò tán ọ̀pọ̀ ilé yẹn mọ̀ gé ẹ̀jẹ̀ wọ́n fi àmọ̀ kẹ́yìn náà dàrọ̀ rẹ̀. ọ̀rọ̀ tí mo sọ yìí ò sọ́ọ̀rì láti sọ tẹ́ ẹ bá fẹ́ dépò ẹ lè dọ̀bálẹ̀ fún kẹ́kẹ́ ẹ bá yẹ ràṣàdéhùn bí kò tó ìṣàkìr nínú mẹ́sùkúr gbogbo ẹ̀dá tá a bá ṣoore fún ó gbọ́dọ̀ ní tẹríba fẹ́ni tó ṣoore fún bí ò bá ti tẹríba kò ní láti wọ̀ tán. bọ́ọ̀rọ̀ bá gbóná ẹ̀ bomi wọn. yorùbá níbi ìdùnnú mi tó bóòlù ọyọ ọmọdé. wọ́n máa ń yún sí ní màrúfà ilé ìka fakùn lẹ́rù ṣàkúrẹ́ ìyàkùn màrúfù kẹ́yìn àgọ́ ìhìn. bàbá wa àgbà bàbá wa fún mọ̀sán jìbẹ̀rẹ̀ làbà àmọ̀kẹ́sì apá àtúnṣe wà á dàm nù rọ̀díyà náà tààrà àná. máa ń yún sí ní màrúfà. MC ẹ máa bọ̀ ẹ dákun. إليك فكن له شكورا يكون معروفه غير ضائع. أقول بقول وبيجينا هون ولا تبخل بالشكر والقول فاجزه تكون خير مسنون إليه. تكونوا الصلاة على النبي الكريم صلى الله عليه وسلم. bàbá wa Àjàní Bello Sheikh mo sì mọ̀ pé àwọn náà wọ́n sọ̀pọ́tì tí ń sè é torí àná ẹgbà mi lálejò lónìí yorùbá ànábì dáadáa. sallallahu alaihi. kábíyèsí sọ bẹ́ẹ̀ ni kábíyèsí o. kòtò ìṣàkìr lil mashkur bàbá wa Al-Markazi ti ń gbọ́ nísìn ó ní ẹni tá a ṣoore fún kó má ga pàṣẹ ẹni tó ṣoore sí i bá ká apá ẹni tó ṣoore fún ò bá ká apá ọlọ́run ó kà. ẹ dákun gbogbo amóore nífà ẹ kú sí èrè. ẹ dákun akógba gold ẹ ti ń lọ ẹ ti ń bọ̀ jù ẹlòmíì ó ṣe bẹ́ẹ̀ yóò sì dùn mí. wàhùbùhù ẹni tá a wá ṣoore fún ó di túláàsì kó fẹ́ràn ẹni tó ṣoore fún nígbà tó bá ti ń sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn tó bá ti bá dá sí ọ̀ láti wọ̀tá mánu tó bá ti ń sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn ó yẹ kó ní pé ẹ wá bẹ́ẹ̀ ṣe pé kò dáa tó yìí òun ló ṣe ń bá ìfẹ́ mi sẹ́yìn ò ní dáa kárí o wọ́n sì ń bú ẹni tó rọ ní mọ́kà lójú rẹ̀ ọ̀pẹ́ àwọn náà ní sùúrù fún ni kò dáa pàápàá ó yẹ kó lè náwó pé bẹ́ẹ̀ bá ní òṣèfẹ́ yìí ó sì fún ta ni òṣèfẹ́ mi ìdánilẹ́sì gáyẹ̀ tó ń látò dìrákù ìyánu àwọn èèyàn níbi tó ga dé ọ̀ lélẹ̀ bá you do your best and leave the rest. ọlọ́run tó dá wa ẹni náà ẹ̀ dá mi lóhùn ṣé n jíwèé ọlọ́run ṣé gbogbo ara rí ìnàkárí àwọn tó fọ́ lójú kí ni ẹ ṣe ṣé gbogbo ara lè rìn kárí àwọn tí ò lè rìn kí ni ẹ ṣe ṣé gbogbo ara lówó kárí ẹlòmíì tó kọ́lé fájá níbi tẹ́lòmíì ò níbi kọ́ ọmọ rẹ̀ sí. túmọ̀ sí pé ọlọ́run ọba ó sọ̀rọ̀ ká àmọ́ kò papọ̀. wọ́n tí òfin lè mọ́ lọ́n ṣe gbogbo tá à ń fẹ́ tẹ́lẹ̀ ẹ̀kan náà ẹsẹ̀ lè fẹ́ kẹ́nìkan ṣe tán àmọ́ ẹ gbọ́dọ̀ mọ olóore tẹ́ ẹ bá ti mọ olóore ẹ parẹ́ nù. bàbá wa Àjàní wa hókùrù wọ́n ní ká fẹ́ràn olóore wa títí kábíyèsí ká fẹ́ràn kó fẹ́ pè ní ajá rẹ̀. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí MC kó wá dúró bí onda ẹ bá bọ̀. dákun afọ́jú ni mímọ wá tí jẹ wá. dògódògódògó wọ́n rí sọ́jà pẹ̀lú ògbọ́dọ̀. gbogbo ọ̀rọ̀ yẹn ni ó kárí gbogbo ẹ̀. dákun afọ́jú lè mi o. kábíyèsí
lọ́dà afọ́jú lèmi o. ọ̀rọ̀ ó dà jòkó àti gbọ́ tọ́ fẹ́ ká ṣe tọ́ fẹ́ jòkó lẹ́lẹ̀ ìṣòwòjú ẹ̀ ló fẹ́ tí ì rè òdì jòkó òun yóò dá nǹkan lẹ́nu ẹ̀ sì yóò bọ́ ìmọ̀bì mọ́ kábíyèsí ẹjẹ sọ̀rọ̀ tí ó kárí ní Yorùbá ká máa lọlé kémi àwa dé ẹnu ọ̀nà ọba kan kábíyèsí ọba ńláńlá kò tó yìí o Aláàfin àgbáyé ló jókòó yìí. gbogbo ọba náà ló láàfin ṣùgbọ́n wọn ò fi ààfin wọn bì ọ́ ọba alágbájá Ọ̀yọ́ nìkan la ti gbọ́ Aláàfin ẹ̀gbọ́n tí ń wí eri ibìkẹ́ nírí ibìkẹ́ kò tẹ́rin kó tó kú òun lẹ́ni ìlú wọn Aláàfin wọ̀ tọ́ba bẹ́ẹ̀ ni ẹni ó máa wọlé bọ̀ fún òbí dákú mọ̀sálẹ́ jáde tó bá ilé ìjòkó tó ká mọ́rí ìjòkó ó jòkó kú nù. ẹni ò máa Láàfin kí mo lè ṣe jẹ̀mọ́ ọ̀nà apá ìrìn lójoojúmọ́ ọdún tí Aláàfin wọ̀ ló fà wá ìjọ tí ọlọ́fà ń dé adé láìláìlọ́lá kí ni wọ́n ní tí wọ́n ní n tó wà lábẹ́ bẹ́ẹ̀dì tiẹ̀ gan tó ń mi nǹkan sí kojú tó bá lù lọ ẹnà bá lù kẹ ó ń sẹ́bọ̀ ẹ̀yin náà ẹ̀ ń fomi òkú fún àǹtú àjọsìn kútẹ́ lọ́sàn ẹ̀ lọ wù lóru kí lè fi yàtọ̀ kí n tí gan. gbogbo àfáà lónìí ẹni wa máa rùn fọ́tí ẹ̀ ń fi ọ́ọ̀tì fọ ọ̀rọ̀ Ọlọ́run la yamassuhu illa al-mutahharun tanzilun min rabbil alamin. ẹ dákun ẹ jẹ́ aṣọ tó lúkálùkù fún àṣemọ́ra lébù ọba àlù ẹ̀yin náà tán sí gbẹ́rẹ́ sáyé omi olómi ṣẹ̀ṣẹ̀ rí àná faramọ́ àti gbẹ́rẹ́ bàrá àdí bóun náà ti rí lẹ́kẹ̀ẹ́ tójú yìí ò ní yíbò. ẹ jẹ́ gbọ́n ó mọ̀ ọ̀tọ̀ lọ́nù ọmọ bílẹ̀ alẹ́ ṣàníhì bàbá àlùmọ̀kẹ́sì wọ́n ní tí ó mú yàn sórí rẹ ní kókó ojúmọ́ tó wá sí láyé máa ràn jùmọ̀ ọ̀rọ̀ ọlọ́rọ̀ ọ̀lẹ́ parẹ́ láti bẹ̀. kábíyèsí ẹnu ọ̀nà ààfin bí ẹnu ọ̀nà ààfin yìí góòlì náà wá fi kọ́ mo fẹ́ kẹ́ tẹ̀lé mi kí mo pè é jàmá góòlì náà fi kọ́ ẹ̀ka wá láti dáná wọn ní kábíyèsí èwo ni lẹ́tà fi góòlì kọ́ yìí ó lájà mi ni mo sì síbẹ̀ ẹ dákun ajá ọba náà ti wá ní ajá lọkọ ní góòlù fún bùtùlùmọ̀ ní ọ ó lẹ́ béèrè tó ṣẹlẹ̀ ni ọmọ kan péré ló ń bí láyé tó lè sọ sí ìdí tó ń bá lọ tán òun ò rí mi bí àwọn aráàlú wá dìtẹ̀ ìwọ́tọ̀ lára ayé ò sí ọ ọkùnrin jẹ́ bí ẹ ṣe bí ọtọ́ ọmọ ntara ayé mi sí ànẹ́bì tó jẹ ẹran tẹ́ gbòmù lọ́nà kò sá tó fi lọ bọ́lọ̀ ẹ sì mi wóróworó kí wọ́n tiẹ̀ pa lára rẹ̀ bí ẹ ti fẹ́ kọ́rí lọ rí o ìwọ́n tó ti yàn kí wọ́n tó wá pa ọ fún fún rẹ̀ káàkiri bá náà ó ti dá bá náà wèrè lẹ́mi tẹ́mi ò sèyàn tí wọ́n ò ṣe mí àti àsìnú ni ọ́ kí ló bí kúlẹ̀ a'udhu bi rabbin nasi malikin nasi láyé kúlẹ̀ a'udhu bi rabbil falaki min sharri ma khalaqa wa min sharri ghasiqin idha waqab. ẹ jẹ́ fi yín lẹ́jẹ̀rẹ̀ ó ní sẹ́ẹ̀rí ajá ẹ̀ àwọn aráàlú wá dìtẹ̀ àwọn á fi oògùn sóúnjẹ ọmọ mi ọmọ kan tí ó jọba gbogbo ẹ̀ tẹ́ ní ńlá tẹ̀ wá níbi tẹ́ ẹ̀ bá rú ọmọ yín lákin ilé yín ó dahoro ẹ jẹ́ sáré fún ọ kọ́ mọ́ tójú rẹ̀ pa ayé rẹ̀ rẹ́ gbogbo wọn lọ fi mu tíì wọn ò ní pa ọ́ nítorí gbójúlé wọn pa. èèyàn ránran ọ̀rọ̀ ayé sí ọmọ rẹ̀ orí ṣe tiẹ̀ burú nù bàbá kí n kú oríire ẹ ṣeun èèyàn máa tójú mẹ́yìn ni kábíyèsí kí n ké tàn ní burú ó nígbà tí ọmọ wa fẹ́ jẹ láàárọ̀ Allahu Akbar ó ní àìtọ́wọ́ rẹ kò jẹ́ kó ṣe kíni kò yẹ kó jẹ́ ajásá ń taari ọwọ́ rẹ ọmọọba yóò gbà wọ́n ń yagidi fájá ọ̀hún jẹ́njẹ́ ní ajá kan tẹnubó jẹ ní ajá tẹnubó báyìí ó kàn náà wọ́n. ibẹ̀ ni ọmọọba ti mọ̀ pé májèlé ń bẹ lára oúnjẹ ọba wa dé níwọ̀ ajá ẹ̀ oníbọ̀ ṣe jẹ́ ẹranko tó ń jẹ̀gbẹ́ ká ẹ̀ mo fẹ́ mú orí àmọ́ ọ̀sí láyé mọ́
wọ́n ní ẹ lọ kọ́ ilé góòlì ẹ bá ń kí bọ́nú rẹ̀. nítorí fi lè mú yàn mórí fájá tí wọ́n mórí fẹ́ yàn. ọwọ́ ní tiẹ̀ bàjẹ́ ọkú onípò tán ọ̀hún hàn apẹ̀rẹ̀ kódà ọ̀ bàárà. gbogbo yẹn àárín pa tẹ́ ń sọ tẹ́ ẹ̀ fi hàn pé yẹn ṣoore fún yín ọlọ́run tó kọ́ láti ṣe fún yín ó mọ bí ó sì gbà kù lọ yín bẹ́ẹ̀ bá ṣoore fún yín níta tẹ́ ẹ̀ bá yín ọlọ́run sì gbà ń kọ̀rọ̀ yàrá bí wàá sí bí ó ṣe mọ lónìí nù. ọmọ ọba tí ò jẹ́ wọn lé bàbá ń lóko alájà làákì ọlọ́run àbẹ̀rẹ̀ làákì. Abuja so ẹ̀jẹ̀ sì pa ìwé ẹ̀mọ́ tí ń bá sọ ẹ̀dàkùn kábíyèsí wọn ò mọ tí ń bá wọn sọ wọ́n tún mọ fẹ́ pa yín sọ ẹgbẹ́ dáadáa báyìí tí ń bá èyí sọ òrùpín lọ́wọ́lọ́wọ́ báyìí àṣẹ bàbá lẹ̀ ń lò bàbá tẹ̀ wá lu àṣẹ rẹ̀ kárin ọmọ tí ẹ bá dínkù ta ní kò sáà lè ṣépèlè yìí ẹ má jẹ́ orúkú yẹlẹ́ mi yìí ẹ mọ bàbá yín bàbá o bàbá ló tó fẹ́ kọ́ ọmọ òun yàn kò lè ṣépè fún mi kò lè ṣẹ̀ orí ni mo ṣépè ẹlẹ́ẹ̀kejì ẹni kí n gbogbo ibi tí bàbá bá ń darí tí a fi ń wó lọ́tún wó lọ́sì torí àkàdá bàbá ìbá ló fẹ́ ṣe iṣẹ́ ojú àgbogbo tọmọdé bá rìn kẹ́kẹ́ bàbá lálẹ́ ìdí èyí ẹgùn lẹ́sẹ̀ wọn táyé fi rí ọkọ̀ ọmọ jẹ́ ẹrántí ọmọ tí ó jẹ́ ọkọ̀ tí ń lọ́la subahana rabbika. Nígbà tí bàbá wa ṣe wà sí lọ́wọ́ owó ìní ọ̀rọ̀ wa wọlé ẹgbẹ́ ẹgbẹ́ ìpínlẹ̀ nínú ìpínlẹ̀ sáré wa. Wọ́n yà á ṣe ìdíkò báyìí. Kábíyèsí wọ́n ń lọ ilé ṣe wà sí lọ́wọ́. Ayanis, come inside.